أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adáwọ̀kẹ́ fún Ọlọ́run atọrọ kẹtọrọ gẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad kí ìkẹ́ náà àti gẹ̀ náà dórí gbogbo àwọn ẹni rere akí gbogbo wa tá ń wò wá tá ń gbọ́ wa ní dédé àkókò yìí pé akú òǹgbẹ akú ọdún Ramadan akú àbálọkọlọmọṣà jẹ́kẹ́mi owó rẹ́yìn oṣù náà Ọlọ́run gbogbo iṣẹ́ ládá tá ń ṣe ọlọ́mọṣà ṣe níṣẹ́ àtẹ́wọ́gbà èyí tá tún mú wá nínú iṣẹ́ ládá iṣẹ́ tí yẹn ṣe tí tún fi rí bí dé sí lọ́dọ̀ Ọlọ́run tí tún fi rà àlìjánnà wọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni èyí tí ó rọrùn fún ọ láti ṣe nílé nítọ́mọ́ yìí kó tó ṣú òun náà ni ọ̀rọ̀ kan tá anabi Ibrahim alayhi salatu wasalam tó fi rán anabi Muhammad sí wa nígbà tí anabi Muhammad sallallahu alayhi wasalam tó ṣe ìrìn àjò tí ó tó ṣe lọ bọ́lọ́hun tó gun sánmà méje ní alẹ́ mọ́júmọ́ tó wá dé sánmà kọ̀ọ̀kan tí ń bá àwọn anabi Ọlọ́run pàdé ńbẹ̀ nígbà tó dọ́dọ̀ Ibrahim fi ọ̀rọ̀ rán sí gbogbo àwọn àlùmọ́ rẹ̀ oni laqitu Ibrahim mo bá Ibrahim pàdé sallallahu alayhi wa sallam laylata usriya bi òru tí wọ́n mú mi ṣe ìrìn àjò mo bá Ibrahim pàdé faqala ya Muhammad Ibrahim ń sọ fún anabi wa pé ya Muhammad wa Muhammad aqri ummataka minni salam bá mi kí àwọn ìjọ rẹ̀ tó bá padà sílé ayé tó bá dérí ilé ayé padà bá ń kí àwọn ìjọ rẹ̀ anabi Ibrahim ni wọ́n máa kí ọ anabi Ibrahim ni wọ́n máa kí èmi náà wa khabirhum wa ban joye wọn pé annal jannata ń pa aljannata ma dúró tí wọ́n fẹ́ wọ̀ yẹn tayyibatu turba yẹ̀pẹ̀ be yẹ̀pẹ̀ tó dani yẹ̀pẹ̀ tó run rẹ̀ dani anabi Ibrahim ń describe wa aljanna sheri e wan fi description yẹn anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn atún sọ fún ke má gbàgbé àti bá ń sọ fún pé annal jannata tayyibatu turba adhibatul ma omi aljanna omi tó dùn ni ke so mi tí yan mu tí yan ma ṣàìsàn kìí ṣe omi tó ní káàtì tí wọ́n mú yàn kánsà kìí ṣe omi burúkú tá a máa mú láyé ń bì bẹ́ẹ̀ bá gbé sínú glass cup wọ́n lò léwu bẹ́ẹ̀ bá gbé sínú ké wọ́n lò léwu bẹ́ẹ̀ bá gbé sínú wọ́n tún lò léwu èwo ni ká máa wá ṣe ń bẹ̀ àdìbàtul ma omi àlìjánnà ò ná burú kan tí fi ṣe yàn ọlọ́ni innal abrara yashrabuna min ka'sin kana mizajuha kafura innal abrara dúdú ẹni bá gbáyé ṣe rere yashrabuna tó bá dijọ́ alkiyama tán bá tẹ̀rẹ̀ alìjẹ́nà wọ̀ kọ́lọ̀ ń ṣe wá lọ́mọ alìjẹ́nà yashrabuna min ka'sin wọ́n mọ mumi láti inú àwọn aha kan tó yẹ sí pé kana mizajuha kafura ìntàrù pọ̀ mọ́ omi náà kafur nǹkan tá a máa dàpọ̀ mọ́ omi tí máa jẹ́ kómi ó dùn tí máa jẹ́ kómi ó máa ní sẹ́ǹtì tó dáa tí ó máa rún òórùn tó dáa tí yẹn ń pè omi dáadáa rèé omi tí yẹn ń mu tí yẹn máa sẹ̀mí lọ gbére tí ò ní kú mọ́ ọlọ́mọṣà fún wa lómi yé mu adhibatul ma omi àlìjẹ́nà dùn wa annaha qi'anun anabi Ibrahim ní sọ bá anabi Muhammad bá ń sọ fún gbogbo àwọn ìjọ rẹ̀ pé ilẹ̀ àlìjẹ́nà ilẹ̀ tó tẹ́ ni kì í ṣe ilẹ̀ tó wọ́ gbágungbàgun wa anna ghirasaha subhanallah wa anna ghirasaha subhanallah ntí wọ́n gbìn síbẹ̀ irúgbìn àlìjẹ́nà ntí jẹ́yìn orí irúgbìn gbìn síbẹ̀ òun ni kọ́ máa tẹnumọ́ subhanallah ẹgbẹ́ wa àdìsí mi ní akthiru min girasil janna ẹ tètè gbìn nǹkan sálì janna kẹjọ pọ̀ dáadáa fa inna girasaha subhanallah bó ṣe lè gbìn nǹkan sálì janna ọ bá ṣàkọlé láyé ọ ṣá beautify rẹ pẹ̀lú flower àbí ò ní kò wọ́n kó gbìn flowers sínú compound tiẹ̀ ni ṣe bá fi beautify ilé ni bẹ́ẹ̀ náà làlì janna tó bá kọ́lé síbẹ̀ tán ó nídìí láti beautify ẹ̀ fa inna girasaha àwọn nǹkan tó fi gbìn nǹkan síbẹ̀ òun ni àkọ́kọ́ ni subhanallah ó tó nǹkan bíi mẹ́rin tá Nabi Ibrahim dákọ̀ tó fi rán anabi Muhammad sí gbogbo wa sallallahu alayhi wa sallam àkọ́kọ́ bẹ̀ ni subhanallah gbólóhùn yẹn ò kéré lọ́dọ̀ Ọlọ́run gbólóhùn yẹn ò kéré lọ́dọ̀ Ọlọ́run ó ti máa wí tẹ́lẹ̀ àmọ́ possible kọ́ ọmọ bó ṣe tó níjọ́ tá anabi Yunus alayhi salatu wa salam tó bá rẹ̀ nínú ẹja látara àwọn àṣìṣe tó ṣe sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run wá fẹ́ bá wí tọ́lọ́run ní kẹjọ lọ́ọ̀mẹ̀ nígbà tí ó sọ fọ́lọ́run tí ó ké tantan láti inú ẹja láti sàlẹ̀ odò Allahu akbar ọba tí gbọ́rọ̀ lọ́lọ́run ọba tí dáhùn pèpè lọ́lọ́run nígbà tí ó pariwo Ọlọ́run tí ó kì í délẹ̀ kí ló fi kì í subhanallah ló fi kì í ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin subhanallah yẹn ló fi kí Ọlọ́run sì dá lóhùn Ọlọ́run fẹ́ ká máa fi kí òun ó ní sabbaha lillah àwọn kan ti kí mi sẹ́yìn yusabbihu lillah àwọn kan kí mi lọ́wọ́ sabbih isma rabbikal a'la ó yá kí mi yẹn ni pé lánàá lénìí lọ́la mímọ́ ni tọ́lọ́wọ́n ọmọ ẹjẹ́ ní gbogbo ìgbà ó ní fa subhanallah àní mímọ́ ni tèmi Ọlọ́run ọba kò ní ń ṣe pẹ̀lú àsìkò hina tumsun nígbà tẹ́ ẹ bá fẹ́ sùn lálẹ́ tí ilẹ̀ bá ṣú
ẹ kí èmi Ọlọ́run ọba ẹ pariwo subhanallah wa hina tusbihun tẹ́ bá tún jí láàárọ̀ ẹ pariwo subhanallah kò níye o ó máa wí lọ ni kò níye ó bá fẹ́ wí púpọ̀ tágbára rẹ bá ká wí tó bá yẹ pé díẹ̀ náà lágbára rẹ ká wí ṣáàjú mọ́jọ yọ kúrò nínú àwọn àzíkiri tó máa ṣe subhanallah náà la mú wá fúnra wa ìgbà wa àdìsí mi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí Imam Tirmidhi gbà wá wọn ni man qala subhanallahi wa bihamdihi òun fi wa bihamdihi kan ala anabi ní gbé tó bá sọ pé subhanallahi wa bihamdihi gurisat lahu nakhlatun fil janna wọ́n bá gbin igi kan tó dáa igi làbídùn tó dáa sínú àlìjánná ṣe bí igi náà là máa gbìn sínú compound tá a máa fi beautify rẹ̀ ìwọ náà tètè máa beautify ilé rẹ̀ lálìjánná Allahumma ṣàṣì wá lọ́mọ àlìjánná subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.